DSS in legal Nigeria. Ìròyìn kàn wá lọ́wọ́ wípé ẹ̀ ń pe àwọn ọmọ indigenous Yoruba people. Arákùnrin tí a mọ̀ sí Saheed Muhammad Chief Majeobaje of Jeba, ọmọ orílẹ̀-èdè Democratic Republic of the Yoruba. A gbọ́ wípé ẹ̀ ń dẹ́rùbà wọ́n, ẹ̀ ń ṣẹ̀rùbà wọ́n, ẹ̀ ń pè wọ́n lórí aago pé ẹ̀ ń bọ̀ wá mú wọn láti wá gbé wọn sí ilé ọlọ́pàá, èyí tí ẹ̀ ń pè ní agbègbè DSS. Ǹjẹ́ ẹ mọ̀ wípé orí ẹ̀tọ́ arákùnrin ni arákùnrin yìí wà? Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè ẹ̀ ló dẹ̀ wà tó ti ń ṣe ohun tó wù ú, ṣùgbọ́n ẹ̀ ń kọjá àyè yín DSS Nàìjíríà, illegal lẹ jẹ́ o. Saheed Muhammad jẹ́ akínkanjú ọmọ indigenous Yoruba people tó orílẹ̀-èdè Democratic Republic of Yorùbá tó ní agbára àti àṣẹ láti rìn lórílẹ̀-èdè ẹ̀ bó ṣe wù ú, láti sọ ohun tó wù ú ní orílẹ̀-èdè ẹ̀, torí pé kí ni sovereign nation ló jẹ́, sovereign people la jẹ́. Ó ní ẹ̀tọ́ láti sọ ohun tó wù ú lórílẹ̀-èdè ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin tí ẹ̀ lẹ́tọ̀ọ́, tí ẹ wá ń ṣèrùbá, tí ẹ ń pè wọ́n lórí aago, ìkìlọ̀ yìí lọ fún yín báyìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé ní ọdún 2011-2022 ní orílẹ̀-èdè Democratic Republic of Yorùbá ti declare pé orílẹ̀-èdè làwọn? Ǹjẹ́ ẹ mọ̀ wíbẹ̀ DSS Nàìjíríà illegal? A mọ̀ pé ẹ mọ̀ o, a dẹ̀ mọ̀ pé ẹ dá wa mọ̀, ṣùgbọ́n ẹ fẹ́ kọjá àyè yín ní wákàtí yìí. Bẹ́ẹ̀ náà la dẹ̀ mọ̀ wípé ìgbésẹ̀ tí ẹ̀ ń gbé kò ṣẹ̀yìn Tinubu àti Sultan of Sokoto, tó yẹ pé àgbègbè wọn ni wọ́n ti ń ṣe terrorism, tí wọ́n ti ń ṣe banditry. Tinubu ò lẹ́tọ̀ọ́ lórílẹ̀-èdè àwọn ọmọ Democratic Republic of Yorùbá o. Bẹ́ẹ̀ náà ni Abdulsalam Sultan of Sokoto kò ní ẹ̀tọ́ kankan lórílẹ̀-èdè àwọn ọmọ indigenous Yoruba people ti Democratic Republic of the Yorùbá. Ǹjẹ́ ẹ̀yin DSS yìí, ǹjẹ́ ẹ mọṣẹ́ yín níṣẹ́ báyìí? Ǹjẹ́ ẹ ṣetán láti ṣàlàyé fún àwọn tí ẹ̀ ń darí wọn ní orílẹ̀-èdè tí ò kì í ṣe orílẹ̀-èdè tí ẹ̀ ń pè ní Nàìjíríà yẹn, láti ṣàlàyé fún wọn ìdí tí orílẹ̀-èdè Qatar fi kọ lẹ́tà àti àwọn orúkọ ránṣẹ́ sí yín pé kẹ́ dárúkọ àwọn tí wọ́n ń fẹ̀yè gba agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ̀ ń ṣera yín, tẹ́ ẹ̀ ń para yín yẹn? Ǹjẹ́ ẹ ṣàlàyé yìí fún àwọn èèyàn yín? Bẹ́ẹ̀ náà ni ní àwọn tó lọ sí meeting ní Amẹ́ríkà, meeting tí Nuhu Ribadu, ìyẹn tí Tinubu yàn láti lọ ṣojú wọn lamẹ́ríkà, tí wọ́n ní kán release orúkọ àwọn tó sponsor terrorism. Ǹjẹ́ ẹ ti ṣe? Irọ́ o, ẹ ṣe, ẹ dákẹ́, ẹ mẹ́nu dúró, ẹ sọ kankan nípa ẹ̀. Ṣùgbọ́n ẹ fẹ́ máa jẹ gàba lórílẹ̀-èdè Democratic Republic of Yorùbá, kẹ́ ẹ máa ṣe bó ṣe máa wù yín. Àsìkò yìí ó ti tó gẹ́ẹ́ o. Ìkìlọ̀ ńlá là ń ṣe fún yín. Ẹ̀yin DSS, ẹ ṣọ́ra gan o. Ẹ ń kọjá àyè yín lórílẹ̀-èdè Democratic Republic of Yorùbá. À ń jẹ́ kó yé yín pé ohun tí ẹ̀ ń pè fún, ogun tí ẹ̀ ń pè fún, á jẹ́ ohun tó máa gbé yín ṣubú ní ọ̀tẹ̀ yìí. Kò dẹ̀ ní pẹ́, láìpẹ́ yìí ló máa tójú yín, láṣojú yín pátápátá. Ó kúkú yé wa, bẹ́ẹ̀ náà ló yé yín pé iṣẹ́ ibi náà máa ń rán yín, kò dẹ̀ sí iṣẹ́ ibi tẹ́ ẹ̀ kì í jẹ́. Ṣùgbọ́n à ń jẹ́ kó yé yín pé èyí tó wà nílẹ̀ yìí, ohun tí gbogbo àgbáyé mọ̀ sí ni èyí tí a mọ̀ sí international recognized indigenous rights, láti lè ṣe ẹ̀tọ́ self-determination, láti lè jàjàǹgbara fún ara ẹni, láti lè sọ pé àwọn fẹ́ darí ara wọn orílẹ̀-èdè wọn bó ṣe wù wọ́n. Mo dẹ̀ ń fẹ́ kó yé yín pé àwa orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá a ti declare orílẹ̀-èdè wa láti 2011-2022, tí àwọn adarí yín dẹ̀ mọ̀ pátápátá, ṣùgbọ́n tí wọ́n ń wò bẹ́ẹ̀ pé kò sóhun tó jọ. Ìyàtọ̀ wà lórí orílẹ̀-èdè Democratic Republic of Yorùbá o sí expired amalgamation, èyí tí a mọ̀ sí geographical agreement tí wọ́n fọwọ́ sí ní 1914 tó dẹ̀ expire ní 2014. Ǹjẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀, ẹ̀yin DSS? Tàbí ẹ mọ̀ ṣùgbọ́n ẹ fẹ́ máa tẹ̀lé òfin terrorism, Fulani Terrorism Act, láti máa ṣe bó ṣe wù yín ní orílẹ̀-èdè àwọn ọmọ aládé Democratic Republic of the Yorùbá? Ẹ ṣọ́ra yín. Àwa mọ̀ yín sí irinṣẹ́ amúnisìn, èyí tí àgbègbè Nàìjíríà jogún bá. Lóde òní táwọn èèyàn ti mọ̀ sí terrorism state, èyí tí ẹ̀ ń pè ní Nàìjíríà, tí ò lé èèyàn, tí ò lẹ́yà, tí ò lédè, tí ò ní nǹkan kan, òun ni ẹ ti ń gbé ọwọ́ agbára burúkú wá sórílẹ̀-èdè Democratic Republic of Yorùbá. Ẹ ṣọ́ra sẹ́ẹ̀. À ń ṣèkìlọ̀ fún yín kẹ́ ẹ padà lọ bá àwọn ẹrúkú yín, àwọn olórí ẹrú yín tó rán yín níṣẹ́, pé ọ̀gbẹ́ni Saheed Muhammad Chief Majeobaje of Jeba níṣe ni kẹ́ fi arákùnrin yín lẹ̀ o. Èyíkéyìí inú yín tó bá ń gbìyàn láti lè máa pe arákùnrin pé kó dáwọ́ dúró ohun tó ń ṣe, à ń fojú wo arákùnrin ní gbogbo ibi tó bá lọ, 24 hours surveillance ló wà lára arákùnrin yìí. Kéyìí jẹ́ mímọ̀ fún yín látọ̀dọ̀ àwọn indigenous Yoruba people ti Democratic Republic of the Yorùbá àti àwọn àgbègbè international community ni wọ́n ń wo arákùnrin lọ́wọ́ yìí. Ǹjẹ́ ẹ̀yin DSS mọ̀ wípé àwa ọmọ indigenous Yoruba people ti Democratic Republic of Yorùbá a ní ẹ̀tọ́ láti lè ṣe ààbò fún ara wa, fún ẹnikẹ́ni tó bá ń dẹ́rùbà wá àbí tó bá ń ṣẹ̀rùbà wá ní orílẹ̀-èdè wa, ní àgbègbè wa, èyí territory wa? Ǹjẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣá?
èyí jẹ́ ìkìlọ̀ pàtàkì fún ẹ̀yin DSS kẹ́ ẹ ṣọ́ra gidi gan kẹ́ má bàa gbé ohun tí ẹ lè gbé kẹ́ má bàa torí bọ àgbàrá tó máa gbé yín lọ lọ́tẹ̀ yìí tó máa gbé gbogbo yín mì àtàwọn tó rán yín níṣẹ́ àwọn ẹrú ọ̀gá yín náà ìkìlọ̀ lélẹ́yìí jẹ́ o legitimate consequences ló máa tẹ̀lé eléyìí wá o à ń ṣèkìlọ̀ fún yín báyìí ẹ̀yin DSS in legal Nigeria ǹjẹ́ ẹ ti pè láti lọ arrest arákùnrin tí wọ́n mọ̀ sí Gumi tó jẹ́ agbẹnusọ àwọn terrorism àti Abdulsalam Abubakar Sultan of Sokoto terrorist state ìyẹn Sokoto ǹjẹ́ ẹ ti lọ pè láti arrest ẹ̀ ǹjẹ́ ẹ pé ìyẹn Gumi DSS ǹjẹ́ ẹ ti pè láti lọ arrest Ṣèyí Tinubu tó lọ ń ṣe àlejò fún Gumi tí wọ́n rí lórí fídíò tí wọ́n jọ ń sọ̀rọ̀ tí wọ́n jọ jókòó sí orí kúṣìnì tó jọ ń ṣe amọ́ra ara ẹni rí ǹjẹ́ ẹ ti pè láti lọ arrest Ṣèyí Tinubu àbí ṣé Ṣèyí Tinubu ti jẹ́ ara àwọn tó ń negotiate fún terrorist ní Nàìjíríà yín ni àbí ó ń ṣe fún bàbá ẹ̀ ni ní illusion Nàìjíríà tẹ́jọ́ ń pera yín yẹn ǹjẹ́ ẹ ti pè fún arrest Tinubu Ṣèyí Tinubu DSS ǹjẹ́ ẹ ti pè fún arrest Bafarawa Sokoto governor fún pé wọ́n ní ó ń sponsor terrorism ǹjẹ́ ẹ ti pè fún arrest òun náà gan DSS ǹjẹ́ ẹ ti pè fún arrest àwọn tí wọ́n ń fi owó fi ń tọ́ àwọn terrorism lórílẹ̀‐èdè tí ò kí ń ṣorílẹ̀‐èdè tó ń pè Nàìjíríà yẹn arákùnrin tí a mọ̀ sí Badaru Abubakar DSS ǹjẹ́ ẹ ti pè fún arrest Dati arákùnrin tó gbé igbá ìbò pẹ̀lú Obi èyí ti Labour Party nínú Nàìjíríà yín tí ó bọ́ta lórí channel television tó ní àwọn terrorism àti banditry kí ìtẹ́ bá pé ICC pé wọ́n ti wà lórí payroll federal government delusion Nigeria ǹjẹ́ ẹ ti pè fún arrest ẹni tó bọ́ta tó sọ lórí channel television DSS kìlọ̀ ẹ ṣọ́ra ṣe ẹ yọwọ́ padà síbi tẹ́ ẹ yọwọ́ lọ yẹn láti lè máa pe arákùnrin ti indigenous Yoruba people ti Democratic Republic of Yorùbá láti máa ṣẹ̀rùbà wọn lórílẹ̀‐èdè wọn gbogbo ojú ló ń wo arákùnrin Saheed Mohammed Chief Májòbàjẹ́ of Jebaland à ń ṣe ìkìlọ̀ yìí fún ẹ̀yin DSS ẹ ṣọ́ra ṣe látọwọ́ àwọn indigenous Yoruba people ti Democratic Republic of the Yorùbá IYPDRY.